Agoro di olórí àwọn òṣìṣẹ́ nípìnlẹ̀ Èkó. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Olúṣọlá Sanwó-Olú ti buwọ́lu ìyànsípò Shuaib Ọlábọ̀dé Agoro gẹ́gẹ́ bí ẹlẹ́ẹ̀kejìlélógún olórí àwọn òṣìṣẹ́ nípìnlẹ̀ Èkó tí iṣẹ́ rẹ̀ yóò sì gbìnàyà lọ́gbọ̀n ọjọ́ oṣù kẹsàn-án ọdún 2023 yìí. Nínú àtẹ̀jáde kan tí akọ̀wé gómìnà lórí ètò ìròyìn Gbóyèga Kósílẹ̀ fi léde lórúkọ olórí àwọn òṣìṣẹ́ tó ń kógbá wọlé ọ̀gbẹ́ni Hakeem Múríokùnọlá lójú òpó Twitter rẹ̀ ló ti fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀gbẹ́ni Agoro ti wà lẹ́nu iṣẹ́ ọba láti ọjọ́ kìíní oṣù keje ọdún 2003 tó sì ti gba ìgbéga lẹ́nu iṣẹ́ náà títí tó fi ga dépò akọ̀wé àgbà lọ́jọ́ kẹta oṣù kẹjọ ọdún 2015 títí di àsìkò ìyànsípò rẹ̀ yìí. Ọ̀gá àgbà yìí wá ké sí gbogbo àwọn ẹ̀ka nílé iṣẹ́ ìjọba ìpínlẹ̀ náà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú olórí àwọn òṣìṣẹ́ tuntun yìí kó lè gbé wọn dé èbúté ògo. Bẹ́ẹ̀ náà ló tún wá gbàdúrà fún Agoro pé kí Ọlọ́run pẹ̀lú rẹ̀ kó sì ṣe àṣeyọrí lọ́fíìsì rẹ̀ tuntun yìí. Ó ní láì ní fàkókò kankan ṣòfò mọ́, gbogbo ìgbésẹ̀ ìjọba gbọ́dọ̀ máa ṣe déédéé pẹ̀lú ọ̀gá wọn yìí, kí wọ́n ṣe àkóyawọ́ pẹ̀lú rẹ̀, kí wọ́n nà tán láì máa fi ohunkóhun pamọ́ fún un, kí wọ́n sì tún máa fi tọkàntara ṣiṣẹ́ tó bá yàn fún wọn láti ṣe. Tẹ́ ò bá gbàgbé, ọ̀gbẹ́ni Múríokùnọlá tí í ṣe olórí àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ náà ní ààrẹ Tinubu ti yàn gẹ́gẹ́ bí akọ̀wé rẹ̀ tí wọn yóò jọ ṣiṣẹ́ pọ̀. Èyí ló mú kó fi ipò náà sílẹ̀ tí Agoro yóò sì bọ́ síbẹ̀ báyìí. Ọjọ́ 29 oṣù kẹsàn-án yìí ni ìrètí wà pé Múríokùnọlá yóò darapọ̀ mọ́ Tinubu l'Àbújá. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.